lẹ́yìn tí a sọ fún wọn pé ọ̀nà mẹ́ta la ti fẹ́ ṣe o Ìkàrẹ́ Òkìtìpupa àti Àkúrẹ́ wọ́n dẹ̀ fún wa ní ọ̀dà pé we are free láti lọ ṣe ní ta fẹ́ ṣe pé àwọn máa send signal sí gbogbo ibi tá a ti fẹ́ lọ ṣe pé àwọn èèyàn wọn máa join wa láti bàtà tẹ̀ tí ń ṣe rally àwa àtọlọ́pàá ò ní jà yàtọ̀ sí mega rally tá a ṣe tí ọlọ́pàá kan fẹ́ kọjá yẹ ní bẹ́ẹ̀ni lọ́lọ́kọ́ so yàtọ̀ sí yẹn nìkan immediately yẹn la dẹ̀ pa náà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so lágbára Ọlọ́run ẹ̀bẹ̀ tó ní fẹ́ bẹ̀ wá ni pé bá a ṣe ń lọ yìí ẹ jẹ́ ká mú nǹkan méjì dání àkọ́kọ́ ká mú ọmọlúwàbí dání ká fi ṣíwájú ká wá mú òdìkejì ọmọlúwàbí ká wá tọ́jú yẹn sẹ́gbẹ́ kan in case èèyàn fi kéṣìtì ṣùgbọ́n kò sẹ́ni tó rí wa tí ò ní mọ̀ pọ̀ ọmọlúwàbí ni wa ẹ jẹ́ ká ìrìn ọmọlúwàbí ẹ má lè rí mọ́ ọlọ́pàá ẹ má lè rí mọ́ sójà anywhere tá a bá ti dé tá a bá pàdé wọn mo ń garanti pé wọ́n máa ṣílẹ̀kùn fún wa lọ ni eléyìí tó bá dúró tó fẹ́ question wa àbọ̀lẹ̀ máa yọjú sí wọn tó bá dẹ̀ ti yọjú sí wọn tó bá ní nǹkan tán tún fẹ́ àjẹkẹ́ mọ̀ rọ́bà gan wọn ò lè dá wa dúró abẹ́rẹ́ alọ́kọ́nù òkun tó di bẹ́ẹ̀ni so mo fẹ́ kẹ́ mọ̀ yẹn dájú pé a kọjá ni successfully so nǹkan tí èmi fẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ má bọ̀ ọlọ́pàá lérí o ẹ má bá sójà lérí ẹ fi wọ́n lẹ̀ sáyà ara wọn àjọ wa nù ìyá tá à ń jẹ ni o ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ní choice ni o so ẹ jọ bá a ṣe ń lọ yìí lágbára Ọlọ́run yá wa tá a lọ oyè wa yẹn náà la máa padà ẹnikẹ́ni ò ní dínú wa àfẹ́ni tó bá jọ́ máa kókó tó fẹ́ bọ́lẹ̀ bí irú fátúrò tì báyìí ó lè onígẹ̀gẹ́ nìkan sọ̀rọ̀ ó lè fẹ́ yà ẹ tún pọ̀ ẹ̀yin náà lè fẹ́ kí àwọn so ẹbí ò tẹ́ mọ́ tẹ́lifọ̀dì bọ̀ mo mọ́ ti fátúrò tì ó ní màmá kan bẹ̀ tó fẹ́ yà kí mo ń ṣàlàyé ọ̀rọ̀ ni o tòró tún bẹ̀rẹ̀ nìyẹn o ó ti fẹ́ máa rẹ̀ hẹ́n so yàtọ̀ sí yẹn àwa tá a jọ lọ lágbára lọ àtúnjọ padà láyé. àmì àṣẹ wà. pẹ̀lú bá dẹ̀ ṣe sọ̀rọ̀ tó ń sìn kó ní kálukú lọ wọnú mọ́tò bam ká máa tẹ̀síwájú àwọn security tó bá wà nílẹ̀ kan wọnú sienna ilé gbogbo àwọn tó kù kan wọnú mọ́tò tó bá kù. Jésù Olúwa wa. Àmín. Ìlú Ọ̀wọ̀ ń sìn afẹ́wọ́ mọ́tò ń sìn ká máa lọ sí ìlú Ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ a ti ń tẹ̀síwájú ìlú Àkókò là ń lọ sìn Ọlọ́run ṣọ́ wa. ẹjọ́ àwa ò fọ́ o àfọ́ adúró tán ni Yorùbá lè ṣọ Ọlọ́run àgbọ̀ ó ṣe jẹ́ nìyẹn àwa ò fọ́ rárá adúró tán ni àwa ò bẹ́ẹ̀ ní kọjá ọba kí gbogbo lé o. Koiki Media bring the work close to your doorstep. Èní ni ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún 2022 èní ni mega rally wa tí a fẹ́ gbéra sí tí a fẹ́ máa lọ sí ní ìpínlẹ̀ Àkókò tí ń ṣe Ondo State. Ẹ ti rí àwọn èèyàn wa wọ́n ti ń wọ mọ́tò ń sìn so that a ti fẹ́ gbéra ń sìn ká máa lọ sí ìlú Àkókò láti lọ ṣe rally peaceful rally tí a fẹ́ ṣe ọmọlúwàbí làwa o àwa àwọn báyàn jà ọmọlúwàbí wa òun làwa dìmú o a kì í báyàn jà o rally táwa dẹ̀ ń ṣe dọ́ọ̀gì ọba kankan òun kọlu àwa o jẹ́jẹ́ tiwa la máa ń lọ jẹ́jẹ́ wa ni o à ń bẹ́yàn jà o à ń lọ ń sìn láyọ̀ ni a máa padà rí ẹ̀yin èèyàn wa nílé olóko lẹ́yìn odi o mo kí gbogbo wa pé ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. ibi tí ẹ wá ń lọ yẹn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ ǹjẹ́ Tinubu tẹ̀ ń sọ pé bóyá ọmọ yín nìyẹn. mo ti gbọ́ ọ̀rọ̀ yìí sẹ́yìn. no ẹ jẹ́ kí n tún ẹ̀ láìtì yín ẹ jọ mò ń bọ̀ sà ẹ jẹ́ kí n land bàbá mi ẹ jọ ṣé mò ń bọ̀ ṣé ǹjẹ́ ṣé ẹ̀mí sùúrù ǹjẹ́ ṣé ọmọ Tinubu wà ní ṣọ́ọ̀ṣì tó ti wá àtàkì lé Ọ̀wọ̀. rárá kò sí.
ìjẹ́ ọmọ senate president kankan wà bẹ́ẹ̀. ẹ jọ ẹ̀yin tẹ́ wá fẹ́ jà fún Tinubu tó jẹ́ ọmọ yín yẹn ìjẹ́ ó máa gbé ọmọ ẹ̀ wá ní ìgbà ìbò pé kó wá jà fún òun fún ara ẹ̀. ọmọ tí yín ní sìn kò ń ṣe ọmọ tiwa mọ́ àwa ti kọ́ lọ́mọ àfi tó bá ronú kúwàdà tó padà wálé tó wá join Yorùbá nation. bàbá ọmọ yọmọ tó. ok kò join Yorùbá nation. bẹ́ẹ̀ ni àwa dẹ̀ ti wá kọ́ lọ́mọ. ó lọ́ọ́ mo ní agitate Yorùbá nation òun ò dẹ̀ join wa ó dẹ̀ jẹ́ Yorùbá wa. jẹ́ kí n fún yín láyé ìlànà kékeré kan ẹ máa gbọ́ mi ò ṣe mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pe nìkan ní nation. so bàbá mi mo gbọ́ èdè yín ẹ̀yin náà gbọ́ ti tèmi. àwọn òyìnbó ló pa wá pọ̀ tó agamẹ́tì wa pé ẹ jẹ́ ká máa jẹ́ à ń ṣe ọkàn nígbà tá à ń ṣe regional government. tẹ̀yìn ṣiṣẹ́ tẹ̀mí náwó ẹ̀ tẹ̀yìn ṣiṣẹ́ tọ̀gá ẹ̀ náwó ẹ̀ ṣé ó tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ tó sọ yìí. so tó bá rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ láti máa bá lọ. mo gbé di Haúsá ṣé mo gbọ́ tó kúlà náà ṣé mo gbọ́ tó kúlà English ẹ máa gbọ́ mi tábà yọ English tí òyìnbó tó fi lù wá níbi tábà yọ kúrò nù èdè Nàìjíríà. ẹ ṣé bàbá mi mo appreciate yìí o mo appreciate yìí pé ẹ ti understand wa inú wa dùn jẹrìbá àti jèrè ọkàn bàbá mi yìí jẹrìbá. àlàyé tá a fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ inú wa dùn pẹ̀lú èsì tí a fún ọ. inú wọn dùn pé àbá wọn jà àbá wọn fi ṣe bíi pé àwa la mọ̀ jù àwa ẹ̀ láìtì wọn bàbá yìí dẹ̀ understand mo dẹ̀ mọ̀ pé ẹ ti surrender fún Yorùbá nation lẹ́ni tí a dẹ̀ jọjọ́ máa èmi àti yín jọjọ́ máa délẹ̀ lérí láyọ̀ àti àlàáfíà bàbá yìí jẹ́ bẹ́ẹ̀. bàbá mi ṣe rí kíní kan ń ṣẹlẹ̀ sà. Yorùbá nation yìí ti tó bẹ́ẹ̀ lọ fẹ́ mọ́. Yorùbá nation Yorùbá nation ó yá ọjà mi wá ẹja ká tẹ̀síwájú ẹ ó yá ọjà dẹ́gbà ń gbé ẹgbẹ́ bọ́dù. kọ́ńtà ni máa wọ ọdún mọ́tò yóò ẹjọ́ àwọn kọ́ńtà ni máa wọ ọdún ìmọ̀ ẹjọ́ yàtọ̀ sáwọn tá a fẹ́ jọ sọ̀rọ̀. aláwàdà ó yá wọlé. Kani kó má dé kú o, kani má dé kú ẹ̀jọ̀. Inú wà yìí, ìwáyà yẹ ọ máa ń káyà lẹ́sẹ̀ ẹ̀jọ̀ ẹ má wà ẹ̀jọ̀. Ẹ lè fi tàyẹ̀ mú, ẹ lè fi tàyẹ̀ mú. Ọmọdé ilé gbogbo ní kí ló yà gàdá ìgbà ìgbé bọ́bí. Torí pé ìyà ọ̀tọ̀ sí wà mọ́, oṣù kan sí wà mọ́. Olúwa ti tú wa sílẹ̀ o. Olúwa ti tú wa sílẹ̀ o. Ìbá pátápátá. Yorùbá nation. Yorùbá gbẹ̀gbà. Ìṣọ̀lá fẹ́. Yorùbá nation. Kí ni yóò padà kú mọ́ o? Mo sì sá pẹ̀lú o. Ìṣọ̀lá fẹ́. Ẹ̀jẹ̀. Ó yá ẹgbẹ́ ìdásókè jàre. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Torí pé ìyá yìí ti pọ̀ jù fún gbogbo wa. Ẹ̀yin ìjọba wa. Àwọn òṣèlú wa. Àwọn òṣèlú wa. Àti bí ó. Ẹjọ́ ẹ kúrò ńbẹ̀ yẹn ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ àwọn tó fẹ́ sọ̀rọ̀ nìkan ni kó wà mẹ́ẹ̀. Ní ti ilé tuntun ó ní pé ìyá yìí ti tó bẹ́ẹ̀ o. Báwo fẹ́ tọ́jú kú o? Àwọn àfi. Báwo fẹ́ tọ́jú sí o? Àfẹ́ ìdádúró. Báwo fẹ́ tọ́jú sí o? Àmọ́ mi.
ẹ sọ fún ọ pé ọ̀gá ní kó dúró ẹ sọ fún ọ̀gá ní kó dúró ọ̀gá ní kẹ́ dúró ọ̀gá ní kẹ́ dúró wọ́n ní kẹ́ dúró ọ̀gá ní kẹ́ dúró ọ̀gá ní kẹ́ dúró. ní báyìí abẹ́rẹ́ àfikájẹ́ sí ọ̀rọ̀ àdìmúlà ọba ọ̀rọ̀ àlẹ́ tìlú Ìjàre Àkókò ẹjẹ́ ká débẹ̀ ká ṣe kábíyèsí sórí adé. báwa bá wà láàyè àwọn ọmọ wọn á wọlé bẹ́ẹ̀ bá ti sáyè àti ìwájú àti àṣọ ṣàbàtẹ̀sẹ̀ láti dájú ìmúlẹ̀. ẹjẹ́ ká lè lé bẹ́ẹ̀ bàjẹ́ rárá. ilé là àgbẹ̀kọ̀ orókórókó kò gbàgbé ẹjẹ́ rẹ̀ lé. àgbẹ̀kọ̀ orókórókó ọmọ Yorùbá ẹjẹ́ ká lè lé. ọmọ Yorùbá tó ní ìlàpẹ́ Yorùbá lè sọ àgbẹ̀kọ̀ Yorùbá lè sọ ẹjẹ́ ọmọ rẹ̀. Ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ yìí.
ti lọ síbẹ̀ a wà níwájú kábíyèsí ọwọ́ alẹ́ tìlú Ìkàrẹ́ bákan náà a kí gbogbo yín o ẹ kú ilé o gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń pẹ́ wá ìbéèrè kan la bá béèrè kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ dá wa lóhùn ǹjẹ́ bí Nàìjíríà ṣe rí lónìí ìjọ dùn mọ́ yín nínú ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ ní ṣubú lórí ọmọ ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ẹ̀yin olótìtọ́ olódodo tẹ́ mọ nínú ọmọ ǹjẹ́ bí Nàìjíríà ṣe rí ìjọ dùn mọ́ yín nínú tí ò bá dùn mọ́ yín nínú ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ kékeré kan ilẹ̀ Yorùbá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá orílẹ̀-èdè kan ni wá orílẹ̀-èdè kan gbangiri ni wá nígbà tó yá àwọn òyìnbó amúnisìn wọ́n fi tipátipá wọ́n fi ṣe wá pọ̀ wọ́n ní ká máa tó orílẹ̀-èdè kan ẹ̀tọ́ àṣà Yorùbá àti àwọn Haúsá ẹ̀tọ́ ṣe dọ́gba. kọ́ lọ ìsàlẹ̀ kọ́ stọ̀pù wọn. ṣé àṣà Yorùbá àti Haúsá dọ́gba? ṣé èdè Haúsá àti ti Yorùbá dọ́gba? ṣé èdè Ìgbò àti Yorùbá dọ́gba? ṣé àṣà Ìgbò àti Yorùbá dọ́gba? ọ̀nà wo la fi dẹ́kun? kò wá mọ níbẹ̀ o wọ́n tó wá dúdú ìlàjà wọ́n dún mọ́ wa wọ́n ní ilẹ̀ Yorùbá wọ́n làwọn ló nílẹ̀ wọ́n ní bàbá ńlá wọn tí wọ́n dá fọ́jú ló nílẹ̀ wọ́n làwọn máa ta gbogbo ilẹ̀ yìí wọ́n làwọn máa pa wá wọ́n pa wá lọ́nà wọ́n á jogún ilẹ̀ wọ́n ní bàbá ńlá wọn ló ní wọ́n ti wá mú ìlérí wọ́n ti mú ṣe wọ́n pa wá lọ́mọ àbí wọ́n pa wá lọ́mọ wọ́n fi máa ń jí wa gbé àbúrò ìtú wa gbé wọ́n fi máa ń gbalẹ̀ wa àbúrò ìtú wa gbalẹ̀ wọ́n làwọn ló ní Nàìjíríà gbogbo ipò tó wà ní Nàìjíríà ìkáwọ́ wọn ló wà olórí sójà wọn ni ẹ máa tọ́lọ́ lórí sójà tọ́lọ́ lórí ọlọ́pàá Fúlàní tọ́lọ́ lórí civil defence Fúlàní tọ́lọ́ lórí custom Fúlàní tọ́lọ́ lórí oníwà Fúlàní tọ́lọ́ lórí airport wa Fúlàní tọ́lọ́ lórí gbogbo nǹkan àlùmọ́nì wa Fúlàní. wọ́n tó ń gbogbo ẹ̀fọ́ wa lọ́wọ́ àwọn ọmọ ẹlẹ́rọ àwọn àjẹgùn ọba tí wọn bá bá dé sọ̀rọ̀ wọ́n máa gbé wọn wọlé bó ṣe wù wọ́n ni ṣùgbọ́n àwọn ọba tí wọ́n níbí wọ́n á máa fi wọ́n gbá bọ́ọ̀lù àwa la ní àṣà Yorùbá ló ní ìṣẹ̀ṣe àwa la ní àṣà àmọ́ rírì ọba òun la ṣe ń bẹ̀ ní kábíyèsí ẹ lanu ẹ sọ̀rọ̀ èyí tó máa wọ ìjọba ìdó èyí tí Fúlàní pàwọ́ ìdó àwọn ọmọ yìí bẹ́ẹ̀ fọwọ́ irú owó ata owó iyọ̀ owó gúgúrú owó òwòsùwòsù tẹ̀ fi tọ́ lọ sí yunifásitì kàkà kọ́ lọ́dún mẹ́rin lórí síráìkì wọ́n lọ́dún mẹ́jọ lẹ́yìn tó bá dé lọ́dún mẹ́jọ wọn ò tún ní ríṣẹ́ ṣe lẹ́yìn tó ò bá ríṣẹ́ wọ́n kọjá sínú ogo wọ́n ní káwọn lọ ṣoko Fúlàní á tún lọ ní ogo á tún pa wọn nínú ogo wọ́n tún ta ogo wọn jẹ́ ọjọ́ ìlànà ìṣẹ̀lẹ̀ ìgbà ó yẹ kó ìpínlẹ̀ bá àbí kò yẹ ṣé yẹ ká bọ̀ kú sí àbí òye ká bọ̀ kú sí Yorùbá ní àkìlúbá ní nàgà pani nígbàyà àkókò tuntun ọmọ Yorùbá jẹ́ àlọ́lé ẹ̀yìn àgbàgbà ẹ̀dùgbé ilé ti yá tó o bá fẹ́ kí Yorùbá bọ́ lóko àrùn àwọn ẹ̀ṣẹ́ dè ẹ̀yìn àwọn ìwọ̀lú ìwọ̀síwájú tẹ̀sí ara àwọn òkú ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣe ìwọ̀n lábẹ́ tí wọ́n là ṣe ọmọ àpẹẹrẹ wọn jẹ yá ọmọ àpẹẹrẹ wọn jẹ yá. Ìgbó ṣẹlẹ̀ lọ́wọ́ irú ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ ní Ìkàrẹ́ o. Fúlàní sílé gbogbo ẹ̀yìn tẹ̀ fún Fúlàní nílé. Yes, God bless you. Ẹgbẹ́ tètè lé wọn jáde. Ikú lè mẹ́ta o. Ikú lè mẹ́ta o. Tó bá Fúlàní sílé fún Fúlàní nílẹ̀. Ikú lè mẹ́ta ẹ tètè lé wọn. Àgbàgbà dẹ́nu Yorùbá
wọ́n ní ẹ̀mí ọmọlàkejì ó tọ́ wá lójú lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọ́n yẹ kí orí èèyàn kan gbé dání kò tọ́ wọ́n lójú ẹ má gbogbo tiwa ẹ jẹ́ ká máa lọ́wọ́ tiwa ẹ tètè lọ́wọ́ tètè Yorùbá nation àkọ́dádúró ọmọ Yorùbá kí ló dé. ẹ dáhùn dáadáa. Yorùbá nation. Yorùbá kí ló fẹ́ sẹ́. Yorùbá nation. ọmọ Olúwa kí ló dé. ẹ bá mi kọrin náà pé ìwé ya ilé ìyàwó ọmọ dúdú wà ilé ya ilé ya wá ìwé ya. olórí kò sí bòmí rà. olórí kábíyèsí ni olórí kábíyèsí lẹ̀ ń wò tí wọ́n bá wa sọ̀rọ̀ ń sìtọ́ kọrin fún wa. Ẹgbẹ́ kẹ́mi wá ṣe ọ̀kan táwọn kan bá ń gbé sókè káwọn kan má gbé táwọn kan bá lè ń gbé sílẹ̀ káwọn kan má gbé sókè ibi tó ní kájúkú bá ti gbé kágbé kájọ gbé tóun wá bá ti ṣe kò sí tábà bẹ́ẹ̀ ni òkè àwọn àkèmí. Ṣé gbọ́ ọlọ́run àrùn gbogbo wa lọ́wọ́ ilẹ̀ òjijì wà á gbè wá ó gbọ́dọ̀ tí àwọn Haúsá níbi wà lọ ní pé ohun wọn ṣèkan ohun àwa Yorùbá ẹgbẹ́ òṣèkan ọlọ́run àrùn wá lọ́wọ́ o gbogbo bá dẹ̀ ṣe ọlọ́run àgbẹ̀ òṣèṣe fúnra rẹ̀ ilẹ̀ yìí á gbè wá o èmi náà lọ bá ẹ gbé wá o láwọn gbogbo Yorùbá gbé wá o ọ̀nìkè á bá yé o Haúsá nílò àwọn àgbà o ilẹ̀ òdìdí wà yìí ti gbogbo wà ní torí kò sí bòmíràn tí a lè lọ àjò lè gbà bí ilé ẹgbẹ́ kan tó wọ́pọ̀ láti ìmọ̀ṣọ̀kan ó ti tó. kábíyèsí ọba lè lórúkọ gbogbo ìlú Ìyọ̀ Mẹ́ta lórúkọ gbogbo ìkàlẹ́ lápapọ̀ yí pé ṣe ṣàkóṣàkó ìjà òmìnira yìí a ó jà á lè dá àjà yìí. àjàṣe lóògùn kì í ṣe àjàkú lágbára bí ti a ò ní jà lájà àwọn àjà alájàṣe ni. ọjà lè jẹ́ kájà alájàṣe pé kẹ́nu wá ṣe kí ni Ọlọ́run á bẹ̀ ràn wá lọ́wọ́ lẹ́bí yín lẹ́bí ẹ̀ka lára yín lórúkọ bá ẹ̀ ṣe ẹ ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí o. ẹ màmá wa lórúkọ gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwa kọ̀ọ̀sán ọmọ Yorùbá a pìrìsẹ́ǹtì àṣìá ìfún yín o àti ìwé yìí màmá wa eléyìí ní Yorùbá gẹ̀ẹ́sẹ̀ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá òun ló wà ní eléyìí ní question frequently asked questions about Yorùbá nation àwọn oríṣiríṣi ìbéèrè táwọn èèyàn lè béèrè lọ́wọ́ yín pé tó bá tiẹ̀ sọ nípa Yorùbá nation irú àwọn tá a ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ kí tiẹ̀ wá ní èrè wa tó bá gba Yorùbá gbogbo ìdáhùn ẹ̀mí wà níbí every ìbéèrè ẹnikẹ́ni lè béèrè ó ti wà ní màmá wa ẹ bá wa kó ojúṣe fún kábíyèsí ẹ ṣe màmá mi ẹ ṣeun rálì ẹ ṣe kábíyèsí ó yá lẹ́ẹ̀bà ẹ̀ tún sẹ́yìn ẹ̀jẹ̀ tí bàbá kò bá kò bá ẹ yà ó màmá ó màmá ó màmá ó Olúwa dá màmá sí fún wa màmá ó màmá ó màmá ó Olúwa dá màmá sí. Hey, stop it.
ẹ sà. kò sí kò lè ta lọ. mo ní ìwé yẹn.